ìlú Mákà ṣe jọ ànábì lójú tí ìlú Mẹdínà jọ lójú. sallallahu alaihi wasallam. nǹkan mẹ́ta lèyìn ò lè gbọ́dọ̀ fi bá mi ṣeré o. àkọ́kọ́ lọ́rọ̀ Islam gbogbo tó bá gbà láàfún o àmọ́ náà àlàáfíà ni màá gbé tèmi gbà mi ní gbígbà náà pákàlẹ́kì. ọ̀rọ̀ Islam ó jọ mí lójú ó pàtàkì lọ́dọ̀ mi gan. ìyẹn la kọ́kọ́ pàápàá jùlọ orípa àlàáfíà tí Islam mú wa mi ní mú ọ̀nà fìtínà wá láéláé. ẹlẹ́ẹ̀kejì òun ni Nàìjíríà tọ́lọ́ ń dá mi sí. àmọ́ Nàìjíríà bó ṣe tóbi tó ilẹ̀ Yorùbá pàtàkì lọ́dọ̀ mi ju Nàìjíríà lọ. kí ló fà á tí mo fi wí bẹ́ẹ̀? ibi Ọlọ́run dá mi sí nìyẹn. èmi kọ́ ni mo pera mi ní Yorùbá, Ọlọ́run ló dá mi síran Yorùbá. máa ṣe wá mú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní kékeré má bá mi fi ṣeré bí ṣe wulẹ̀ kọ́ mọ́. wọ́n rẹ́ lẹ́ẹ̀kẹta ìlú méjì kan ń bẹ tó pàtàkì sí mi jù tí ò bá sí pé Káàbà ń bẹ Mákà ni, tí ò sí pé bẹ́ẹ̀ Kùránì ti sọ̀kalẹ̀ ni, tí ò sí pé bọ́dí ànábì ń bẹ Mẹdínà ni. ẹ bá sọ pé ìran Yorùbá tóbi, Ọ̀yọ́ Aláàfin pàtàkì, ìlú Ìbàdàn kì í ṣe kékeré láàrin ìlú láyé. tó bá wá rí bẹ́ẹ̀ ń ló jẹ́ kí n lo wáàsí tèmi wípé Yorùbá ẹ fura, Yorùbá ń jó lọ bíi kándù díẹ̀ níran Yorùbá ń jó lọ àdẹ fura. ẹ káàbọ̀ sí orí kan ní ẹwọ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a ṣe máa play fún yín oríṣiríṣi fídíò náà ṣì wà tá a ṣe máa play fún yín ẹwọ tó wà lẹ́kẹ̀ẹ́ ìgbà ọkọ ní ẹ̀dá àkùnmá lórí kan nípa aláìkẹ́ comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíòs wa kẹ́bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí. ẹwọ kí ló ṣẹlẹ̀ nínú fídíò ìgbogbo ẹ̀ ni ẹ máa ní àǹfààní láti gbọ́. ẹ ti mọ̀ pé tí àwa kò bá rí àwa kì í sọ ìjábọ̀ wá síbi lásán sọ alága ti wá dáadáa lórí ẹ̀ kí àtúwá sọ ẹwọ ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ìdù ká má fi àkókò ká má fi ṣòwò ẹ ká wo fídíò yìí. confusion là ń dálẹ̀ lójoojúmọ́ àárín àwọn ọba òtò. ta ni ọba wa yanjú ẹ̀? ìran Yorùbá nìkan ni ò nítàn nínú gbogbo tribe tí ń bẹ Nàìjíríà. ìtàn Haúsá straight, ìtàn Ìgbò straight, Yorùbá ló lajú nítàn kan tó ṣe point sí. ọjọ́ wo la tó fẹ́ jókòó tá a ní ìwé ẹyọ kan pé ìwé ìtàn ilẹ̀ Yorùbá ni tí gbogbo owó sì faramọ́ pé bó ṣe rí nìyẹn. kódà àdánwò yẹn ti kó bá ẹ̀sìn. ta ló lórí ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá? bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ pé ta la darí ẹ̀sìn nílẹ̀ Haúsá wọ́n sọ fún yín pé Sultan ni. òun làwa náà lóòótọ́ aṣọ sábẹ́ ẹ̀ kì í ṣèjọba ló gbé asábẹ́ bàbá wa Sultan o. àwa la lọ tò sábẹ́ nígbà tá a lẹ́nìkan tí ó jò lórí tiwa. nínú ọ̀rọ̀ Islam àwọn ẹlẹ́sìn Christianity bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ pé ta ló lórí wọn èèyàn bíi méjì àbí mẹ́ta làwọn náà produce. bó ṣe ìṣẹ̀lẹ̀ yẹn ní bẹ́ẹ̀ nú àwọn ìṣẹ̀ṣe náà òun kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀ òun kálukú dúró lórí tiẹ̀ ni. ìran Yorùbá ẹ jẹ́ á ronú. kí ni tí mo bá débẹ̀ ni pé mo ní ìran Yorùbá ń jó lọ díẹ̀díẹ̀ àfúrá. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ ní Kwara State ìṣẹ̀lẹ̀ tó bá yàn nú jẹ́ ni o. téèyàn bá ti ń di àgbà ọ̀jẹ̀ oníwàásí bọ̀ ìwọ̀nba lèèyàn ọmọ sáré bẹ́ jáde máa dá sí ọ̀rọ̀ wàá farabalẹ̀ wàá wo ibi tọ́rọ̀ ń lọ wàá rí òdodo fàyọ. ẹlòmíì ti dá sọ̀rọ̀ ní kíákíá tó ti gbọ̀ta ayérayé, ẹlòmíì ti sorí burúkú láti bẹ̀. kí ni nǹkan tí mo fẹ́ sọ níbẹ̀ ni pé mo rò ó lọ mo rò ó bọ̀. ìran Yorùbá ọ̀kan nú àdánwò tó kó báran Yorùbá jù àsìgbọ́ yí ẹ̀sìn àgbọ́ ẹ̀sìn yé la fi ń bìlífù pọ́lọ̀ ni ó gbé wá ń jà. ta lọ́lọ́run gbé ń jà àrú ẹ̀? ẹ dákọ ẹni Ọlọ́run gbé ń jà àrú ẹ̀ wá. Ọlọ́run fún alápèjúwe nínú Al-Qur'an nígbà tọ́lọ́run sọ fáwọn ọmọ Ísírẹ́lì pé ẹ padà sí ilẹ̀ Kénáánì ilẹ̀ ìlérí ẹ lọ gbalẹ̀ bàbá yín padà. wọ́n wá sọ nínú Qur'an wọ́n ní inna fiya qawman jabbarin àwọn èèyàn tí wọ́n jù wá lọ tí wọ́n burú jù wá lọ ń bẹ́ẹ̀ o àwa ò ní lè lọ ọbẹ̀. Ọlọ́run kọ́kọ́ bá wa kó àwọn tí wọ́n burú jù wá lọ àwọn giant òmíràn yẹn kó wọn kó nílẹ̀ Kénáánì bó bá ti kó wọn kó àwa náà àwa wọbẹ̀ ńgbà náà. nítorí tí ẹ wí yẹn Kùránì ní fa inna muharramati alayhim arba'ina sanata yati'una fil ard 40 days lọ́lọ́run fi dà wọ́n láàmú lórílẹ̀ wọn mọ lọ wájú wọn lọ ẹ̀yìn ojú kan náà ni ẹ wà for 40 days for 40 years ìrìn 40 days ó di 40 years mọ́ wọn lọ́wọ́ nítorí pé kíni wọn rẹ́dì láti jà fúnra wọn. nǹkan mẹ́ta tó jẹ́ ṣòro Nàìjíríà náà ní ṣòro Yorùbá o. àkọ́kọ́ intelligence wa lò gan àyí tètè fura pé wàhálà ń bọ̀ o
òwe lárúbáwá kan sọ pé onílàáká yóò dá fitna mọ̀ ìdá àkùbàlà ìgbà tí ń bọ̀ yẹn onílàáká ó ti recognize pé wàhálà ń bọ̀ o àmọ́ wọn òpònú èèyàn wọn mọ̀ dá fitna mọ̀ ìdá hadbara ìgbà tí wàhálà bá lọ tán làwọn ọmọ yìí pé problem ti wá ò ti lọ. ìran Yorùbá èwo la jẹ́ nínú méjèèjì intelligence wa lò ó yẹ ká ti fura ti pé ńgbà tó kúrò ní Bọ̀rọ̀nú tó kúrò ní Plateau tó bọ́ sí Zamfara tó kúrò ń bẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kúrò bẹ́ẹ̀ ó d'Adamawa from Adamawa ó dèrò Kogi àwọn bandits àwọn Boko Haram wọ́n sọsẹ́ ní Kogi ọ̀gá wọn pátápátá shift headquarter rẹ̀ lọ́bẹ̀ Bello Turji ó shift lọ Kogi lọ́fẹ̀gbẹ́ kan Kwara ó yẹ ká ti píìkì pé Kwara ní ọkàn lẹ́yìn Kogi ọkàn Kwara ìṣòro àkọ́kọ́ intelligence wa àìtètè píìk pé fìtínà ń bọ̀ ìran Ìgbò píìkì jùran Yorùbá lọ báyìí fa Haúsá píìkì jùran Yorùbá lọ àdánwò tó bá wọlé bá Haúsá lójijì wọ́n mọ̀ bí wọ́n ṣe tètè handle ẹ̀ tí ò ní kọjá bí ó yẹ àfẹ́lẹ́ tó bá ti ní tribalism lólókun làwọn náà tètè rí control. ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àdánwò ilẹ̀ Yorùbá ni wípé bádánwò bá wá dé àìtètè dìde pé ẹ̀pá náà ẹ dìde ẹ wo tó tẹ́ ti pariwo Òkè Ọdẹ ẹ wá dúró èèyàn tó ti bá rìn ẹ wá dúró èèyàn tó ti kú ká níjọ́ tí ẹ ti kọ́kọ́ pa àwọn èèyàn níjọba ti dìde ní gbogbo wa ti gbára ta ni wọn ní pààyàn tó bá ń àìtètè dìde tádánwò bá dé tí ò bá sí onítọ́wọ́ ọmọbìnrin tó wà nílùú òyìnbó Yorùbá ṣe kinní kan òun ló pariwo jù ní a fi mọ̀ yí pé wàhálà dé àìtètè dìde tádánwò bá dé. ẹlẹ́ẹ̀kẹta ìṣòro Yorùbá bádánwò bá dé tí wọ́n bá ti bá wa panẹ́ tó bá ti lọ àti gbàgbé àti tún gbé pílò àti gbẹ́ni àti gbé bẹ́ẹ̀dì àti sùn lọ yányán nìyẹn kò tún kàn wá mọ́. a mọ̀ pé àdánwò tó bá lọ àdánwò kì í lọ bọ̀rọ̀ yìí gan ni ìgọ ni omi tún lè yọjú anytime. Bàbá wo Ògúndé ló kọrin láyé ìjọun nígbà tí mo tírìtì tọ́pìkì pé Yorùbá dìde ìtumọ̀ Yorùbá ni Yorùbá wa Ọ̀yọ́ lélódẹ̀ ti ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n ń sọ lọ́yọ̀ náà ni Yorùbá náà bẹ̀rẹ̀. Bàbá wo Ògúndé wọ́n mọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ ká kọrin láyé ìjọun orin yẹn ni mo fẹ́ lò wípé Yorùbá ronú wò Yorùbá yóyóyó bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe. Ǹjẹ́ Yorùbá wà nípò bàbá mọ́ báyìí? Ǹjẹ́ Yorùbá wà nípò bàbá mọ́ báyìí? Ẹ dákun ẹ jẹ́ ká fura nínú ètò ayé èèyàn ò lè ṣe kéèyàn ọmọ ní aláyànlé o aláyànlé ò lè ṣe ọmọ wà aláyànlé a máa wà nú ọmọ ìyá aláyànlé a máa wà nú aráàlú aláyànlé a máa wà nú ẹni tá ẹ mara rí tó jẹ́ pé gbogbo ń tó bá dá lọ́wọ́ rẹ̀ bí kọ́gbà kó di tiẹ̀ ni o kò ní wá ọ̀nà kọjá fún ọ àmọ́ tó bá rí póríire kan bọ̀ òun lọ́kọ̀ọ́kọ́ rí tí ó dùn bẹ̀ pé rárá kò lè jóun tó o bá ti dá aláyànlé rẹ mọ̀ ìzídà option mẹ́ta ló ní inú kó fight ẹ̀ once and for all tàbí kó ignore rẹ̀ tó o bá mọ̀ páláyànlé tí o popular ní kò mọ̀ fún lágbára ignore rẹ̀. Ìkẹta tó o lè ṣe o ní pé kí wọn náà dẹ́rùbà ìdẹ́rùbà ń bẹ nínú ìjà ìdẹ́rùbà gangan ní bá bá àjà. Ẹ lọ wọ àwọn alágbára àgbáyé wọ́n ń dẹ́rùbà ara wọn ni China display military power wọn military power military prowess wọ́n display rẹ̀ lọ́sẹ̀ tó kọjá lọ wọ́n fi send warning sí Amẹ́ríkà wọ́n send warning sí àwọn NATO pẹ̀lú tí wọ́n display ni pé ẹ má dánwò. Russia display ọ̀kan lọ́dún tó lọ tó display irú mísáìlì tó ní tó ló lè pa ìdajì ayé wọn tó ń bá lò kí ló jẹ́ display rẹ̀ má débẹ̀ wọ́nì ó ṣe déédéé tí Kùránì kọ́ àwa mùsùlùmí wípé wa'idu lahum mastata'tum min quwwatin min ribatil khayl dá mi lóhùn. وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ مِّن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ
Allahu ya'lamu wa ma tunfiqu min shay'in fi sabilillahi yuwaffa ilaykum wa antum la tuzlamun. Al-Quran ni wa'idu lahum mastata'tum, get prepare for them. Ẹ kó wèrè jáde, ẹ prepare. Tó bá jẹ́ pé wèrè ni ń kó bẹ́ẹ̀ náà, ẹ kó wèrè pàdé wọn. Wa'idu lahum, ẹ prepare pàdé wọn. Min quwwa, nínú agbára nǹkan ìjà ogun. Ìran Yorùbá, Ọlọ́run ni ó gbé wa ń jà o, Ọlọ́run ọba wa fojú wọn gbolẹ̀, Ọlọ́run ọba ta ló sọ bẹ́ẹ̀ fún ọ, ta lọ́lọ́run gbé ń jà rú ẹ̀. Alam naj'al lahu 'aynayni wa lisanan wa shafatayn. Kò fún ọlọ́pọlọ ni. Ọwọ́ àròpọ̀lọ wọn sọ kalẹ̀ nítorí tiẹ̀. Tí ọmọ wa gbé oúnjà, ìwọ gángan ò gbéra ẹ níjà. Wà ní ìgbà tí lè sí Saudi Arabia, ogun ò tí ì wọ Saudi, wọ́n ń prepare alẹ́ every seconds ni. Ní gbogbo ilẹ̀ Lárúbáwá, àwọn ni ó ní nǹkan ìjà ogun tó ṣe second. Iran ló fi mísáìlì bíi tiwọn, Turkey náà tún wà níwájú tó bá di ọ̀rọ̀ nǹkan ìjà ogun. Saudi Arabia wọ́n dọ̀rẹ́ Amẹ́ríkà nítorí kán lè prepare nǹkan ìjà ogun, wọ́n dọ̀rẹ́ ọ̀tá wọn torí kán náà ó lè di olùdẹ́rùbà. Bí Saudi bá display, ilẹ̀ ọba gbogbo ilẹ̀ Lárúbáwá. Amẹ́ríkà display, Russia display, China display, Israel náà display, ó ń kálukú ń dẹ́rù bara wọn ni. Fẹ̀rẹ̀ kú fẹ́ ẹ̀rù la fi ń dábàrà wa. Wọ́n máa display ogun ni wa'idu lahum, ẹ prepare fún wọn. mastata'tum min quwwatin. Agbára tẹ́ ẹ bá ní láti fi jagun, ẹ prepare rẹ̀. Wa min ribatil khayl. Kódà kì í ṣe yẹn nìkan, bẹ́ẹ̀ ṣe lè fẹ́ sí já ogun, wọ́n á ní ẹ lọ prepare sílẹ̀. Torí Turhibuna bihi aduwwallahi kí ni títọ́ wọn lọ fi ní ẹ prepare sílẹ̀ dè wọ́n, kẹ́ẹ̀lì ẹ kọ́kọ́ lo ìdẹ́rùbà, ẹ fi dẹ́rùbà wọn. Tọ́lọ́pàá bá gbúrò pé o lè fẹ́ wọ̀lú, ọlọ́pàá kì í dúró pé ẹ jẹ́ wọn wọ̀lú wa bá wa, á retí wọn. Ìsìnlẹ́rìí tọ́lọ́pàá ó gbé sàárín ìdáde báyìí. Wọ́n mọ wá pò ìlú, wọ́n mọ pariwo, wọ́n mọ yìnbọn òkè. Má débí ni wọ́n ń sọ, ó pè wọn kọ́ mọ́ wọ̀lú ju kó wọ̀lú kan lọ fèsì ẹ̀ lọ. Ìran Yorùbá, ọjọ́ wo la tó fẹ́ ronú, ẹ jẹ́ á ronú. Ibi ìran Yorùbá ń lọ yìí, ìran Yorùbá ń jó lọ bí àbẹ́là o. Yorùbá ń jó díẹ̀. Èyàn ò lè ṣe kéèyàn ọmọ ní aláyànlé o. Al-Quran ní tó bá dọjọ́ gbèǹde alkiyama, àwọn kan pariwo ipe ya wailate ila etani lamu atakide fulana khalila. Ènìyàn bọ̀ lọ́jọ́ gbèǹde alkiyama, àwọn ẹ̀dá kan bọ̀ wá pariwo ipe ya wailate. Láìtání. Olóòtú lòun ò burú lónìí báyìí. Láìtání lámù àtàkìdì fúlànà. Ọ̀lẹ́lá. Ta ló ní kí n mú lágbájá lọ́rẹ̀? Ta ló ní kí n bá lágbájá rìn láyé? Ìbárin a máa kórè ibú ràn yẹn, a máa kórè ríran yẹn o. Kódà ń bẹ nínú ìyàwó tẹ̀dá ọ̀fẹ́ tí ó sorí ibú. Ń bẹ nínú ọkọ tẹ̀yìn ọ̀fẹ́ tí ó sì sorí ire. Allah inna nisa khuluquna shatta. Faminhunna al-ghanimatu wal-ghanamu. Faminhunna al-ghanimatu wal-ghanamu. Obìnrin tí kórìíre bá ní bẹ ńjọba ti wọlé ẹ ló mọ̀ pé ó ti soríire. Obìnrin akọ́sìbẹ̀rò ń bẹ bọ́ ọba jẹ̀bi lọ ní àwọn òjìkọ̀bọ̀ ní àkótó lọ. Bẹ́ẹ̀ náà wá ní ìrìn àjò láyé, èèyàn máa bá yàn wọ mọ́tò téèyàn ó sì soríire. Ẹlòmíì àbó lórí ibú wọ mọ́tò wọn ó sì jọ sórí ibú pọ̀. Allah. Àwọn ìran oríṣiríṣi ní bẹ lẹ́gbẹ̀ẹ́ ìran Yorùbá o. Ìran Ìgàlà ń bẹ nítòsí Yorùbá. Àwọn Tífì ń bẹ, àwọn Kànúrì ń bẹ, àwọn Ìgbò ń bẹ, Haúsá ń bẹ, Fúlàní ń bẹ. Àmọ́ ìran kan ń bẹ tó jẹ́ aláyànlé Yorùbá. Kì í wá ṣe gbogbo ìran yẹn o, àwọn díẹ̀ nínú wọn ni o. Ìran Fúlàní pín sóríṣi méjì lódidi. Fúlàní Gídá ń bẹ, àwọn yẹn làwọn tó kàwé tí wọ́n ń gbégboro. Wàhálà táwọn ó bá dá sílẹ̀ pẹ́ẹ́nì ni wọ́n fi dá tí wọ́n fi control Nàìjíríà. Àwọn ìdárú wàhálà eléyìí ńlẹ̀. Àmọ́ láàrin àwọn Fúlàní ń bòròró oríṣi méjì ni wọ́n. Àwọn Fúlàní tí wọ́n jẹ́ ìbílẹ̀, àwọn ìdá wàhálà alẹ́ o. Wọ́n ti sẹ́tù sáìmọye ibi ní gbogbo Nàìjíríà.
àwọn ìdá wàhálà sílẹ̀ àmọ́ àwọn fúlàní kan bẹ tí wọ́n jẹ́ nomadic fúlàní àwọn onílé wọn lọ́nà ibi owó bá ká wọn mọ́ náà ni wọ́n máa move láti country kan sí country kan majority wọn àlejò ni wọ́n àwọn ni wọ́n máa ń gbé iṣẹ́ terrorist dání tí wọ́n bá lọ tógun ní ìbọn tẹ́lẹ̀ rí lọ́wọ́ sójà ẹ̀ bá lọ́wọ́ wọn tí wọ́n bá sì ń lọ owó tí wọ́n máa ń kó rìn bílíọ̀nù níbẹ̀ lára wọn tí wọ́n bá rìn ẹni ọba fẹ́ dí wọn lọ́nà tàbọ̀ fẹ́ dí màálù wọn lọ́nà wọ́n rẹ́dì láti pa ò nígbà tá a bá ti wá mú aláyànlé wa nílẹ̀ Yorùbá kí ìgbà wo la tó fẹ́ prepare wèrè dọ́kọ̀ ìyá ẹ̀mọ́ o kò jẹ́ bùjẹ́ o níjọ́ tí wọ́n ti ń han ìran Yorùbá léèmọ̀ tí wọ́n ń han àwọn plateau léèmọ̀ tí wọ́n ń pààyàn tí Ferry Darkman ń lọ bẹ̀ ní oṣù tó lọ tó ń bu eéwé ènìyàn tí wọ́n ti jó ná bíi 70 tí ń bu ọwọ́ báyìí nítorí wọ́n ti ń pààyàn sẹ́ẹ̀rí kí wọ́n jọ́sẹ̀ dọ́dọ̀ àwọn Niger Delta sá Niger Delta wèrè ju wèrè lọ ní 2022 àbí nǹkan mi ìrántí déètì yẹn tí wọ́n gbọ́ threat pé wọ́n láwọn Fúlàní kan tí wọ́n ń ṣe majority Fúlàní mo ṣe wí apá kan àwọn Fúlàní ni wọ́n ní wọ́n sọ pé àwọn lè ju bọ́ǹbù sílẹ̀ Niger Delta ní yéé wèrè ń bẹ ńlẹ̀ many wèrè ń bẹ ńlẹ̀ ẹ máa bọ̀ ẹ̀mí Niger Delta kan tó bá kú Fúlàní mẹ́wàá ní ọba rìn tí ọba rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn ní Niger Delta mọ́ wọn ò dé gbèrígbèrí ibi tí wọ́n wà wọ́n padà tí yányán ni wọ́n sá lọ wèrè lógún wèrè Saheed Òṣùpá ló kọrin nínú orin rẹ̀ ó kọ lórin gbogbo ayé bá kọ ó sọ wípé ẹni bá ti lówó ní láti ní wèrè ẹ̀yin ẹ bá ń gbé kí má gbàgbé ó kàn lè jẹ́ wèrè pẹ̀lú integrity ni èèyàn ò bá ní wèrè rárá wọ́n kàn máa rẹ jẹ kó tó di pé ọlọ́mọta búrẹ́dì wa láti ní wèrè tó gẹ́tì ẹ̀ máa kọ ọ̀rẹ́ mi Saheed Òṣùpá mọ́ bínú bá ti bọ́ ọkọ kí ni tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ ní wèrè we are now in a world of devil ayé wèrè ayé àwọn ọmọ èṣù ńlá wa tí ò jẹ́ tí wọ́n ní nǹkan ní máa wù wọ́n ìlú onílù ní máa wù wọ́n ilẹ̀ onílẹ̀ ní máa wù wọ́n àlùmọ́ọ́nì onílù ní ó wù wọ́n kí wọ́n gbà ìran Yorùbá aníwèrè ẹnu tí wọ́n bá ń pè ìran tó lè fẹnu báyé èèyàn jẹ́ ìran Yorùbá ní number 1 Nàìjíríà àmọ́ àníwèrè action àwọn ọmọ Niger Delta wọ́n níwèrè ìyálàyà wèrè action ń bẹ lọ́wọ́ wọn wèrè action ò sí lọ́wọ́ wọn ni wọ́n ń ja ilẹ̀ Yorùbá lọ díẹ̀díẹ̀ mo ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ mo ní bó ní à ń ṣètò region mẹ́ta àbí mẹ́rin la ní tẹ́lẹ̀ northern region southern region western region southern region eastern region bó ní à ń ṣe wá pín capital the same ti ń kan north tẹ́lẹ̀ náà ní ń kan wá bó wọ́n ṣe wá pín tílẹ̀ Yorùbá ọ̀kọjá state 5 táwọn sì ń lọ state bíi 19 bó ní à ń ṣe pín ara Yorùbá ni a ti ń já kúrò ní Yorùbá ń yọ lọ bí àbẹ́là Kwara state wọ́n já kúrò lára Yorùbá ẹnìkan orí nǹkan kan sí Kogi wọ́n já kúrò lára Yorùbá ara ilẹ̀ Yorùbá ni torí ilẹ̀ náà ilẹ̀ Old Ọ̀yọ́ empire Niger Delta àbí Niger river lọ́nà Àbújá ibẹ̀ ló pín sí wọ́n já river Niger kúrò lára ilẹ̀ Yorùbá àwọn ìlú tí ń bẹ́ẹ̀ tó fi dé Niger ìlú yìí tán tí ń jọba lẹ́yìn ọ̀rọ̀ ń jọba kan bẹ́ẹ̀ ká tó dé Niger tábà ti kúrò ní Kogi láti Jẹ̀bà ọba Yorùbá ń bẹ ń Jẹ̀bà wọ́n jọ ń fa dọ̀là ni ìran Yorùbá ni wọ́n ẹ wo state mẹ́ta apá kan Niger kan ilẹ̀ Yorùbá ni tó fi dé Nupe ara ilẹ̀ Yorùbá ni wọ́n já gbogbo ẹ̀ kúrò wọ́n rí jákò lára ilẹ̀ Haúsá wọ́n rí jákò lára ilẹ̀ Ìgbò ẹ lọ wo Edo state ọ̀kan náà ọmọ Odùduwà ni wọ́n já Edo wọ́n já Benin kúrò lára ilẹ̀ Yorùbá kò sẹ́ni tí ọjà ẹnìkan orí nǹkan kan sí o ọ̀kan tó wá wà ń sìn ni mo fi sọ pé Yorùbá ń yọ lọ bí àbẹ́là ẹ lọ Google ẹ tẹ́ ẹ bá Google ẹ̀yin ẹ kàn táìpù River Niger zone no Niger Delta zone
wọ́n gbé state mẹ́sàn-án ni wọ́n kọ sábẹ́ Niger Delta zone gbogbo bí ẹ bá rí ẹ wá sí Ondo state wọ́n ti ń kà mọ́ Niger Delta state báwo l'Ondo state ti ṣe di Niger Delta ṣé nítorí odò Niger tó kọjá lọ́dọ̀ tiwọn náà ṣé nítorí òkun tó kọjá lọ́dọ̀ wọn lọ́wọ́ àṣọ wọn di Niger Delta state ta ló fẹ́ já Ondo kù lára ilẹ̀ Yorùbá ta ni ó gbà wá sílẹ̀ ta ni ó wéèkì wá dìde wéèkì ẹ dìde ta ni ó jí wá dìde báwo l'Ondo ṣe di Niger Delta zone ẹ lọ wo gbogbo rẹ́kọ̀dù ẹ lọ Google ẹ lórí íńtánẹ́ẹ̀tì Niger Delta zone ẹ bá Ondo lábẹ́ Niger Delta zone wọ́n sọ yí pé South West ló belong sí nítorí pé South West ni wọ́n ń sọ Yorùbá ni wọ́n ń sọ bí ẹ̀ ń ṣe já Kwara náà kú ònìyẹn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìran Yorùbá ẹ jẹ́ á ronú Yorùbá ronú Yorùbá yóò bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe Yorùbá ronú ẹ wá dákun tọrọ bá wá rí báyìí kí lọ́nà àbáyọ ọ̀gá sójà pátápátá ó fún wa nímọ̀ràn CDS olóòtú tásìkò kí ìran Nàìjíríà kó ń kálukú ọmọ lọ practice self defence torí wọ́n mú ọmọ Nàìjíríà wọ́n mú ìran Yorùbá bí ìgbà tí wọ́n mú chicken ìpàjẹ́ ni o so easy a ní kankan tá a fi lè defend a ti fi gbogbo ẹ̀ sílẹ̀ fọ́lọ́run a fi gbogbo ẹ̀ sílẹ̀ fúnjọba ìran wo ní dánrú ẹ̀ wò àmọ́ ọ̀gá sójà tó sọ bẹ́ẹ̀ ó yẹ kán bá a sọ fúnjọba pé tírénì wo lẹ faraàlú fákìdù ṣe ìlà Yorùbá ẹni tí ò ní nǹkan kò lè fún yàn kò ní àní ó fún ni ìka èèyàn ni ó pè ní láwọn ọ̀pọ̀lọpọ̀ ń tá a fi jagun ẹ̀sìn ti ká mú wa dáhùn ẹ̀sìn ńlá gbọ́dọ̀ já o ẹ má fa wàhálà o ẹ gbọ́dọ̀ jagun o ẹ gbọ́dọ̀ àìmọye nǹkan lẹ̀sìn gbà lọ́wọ́ wa kí la fi jagun àwọn orílẹ̀-èdè tí wọ́n lajú láyé wọ́n fi sínú kùríkúlọ̀mù skul àwọn ọmọ wọn ni bí wọ́n ṣe defend ara wọn jọ wàhálà bá dé wọ́n fi sínú kùríkúlọ̀mù ni ẹ lọ sí North Korea ẹ rọ ọmọ ọdún 6 tí ń kọ́ taekwondo ẹ lọ sí Chinese ẹ rọ ọmọ ọdún 8 tí wọ́n ń kọ́ ní kung fu wọ́n ń kọ́ wọn bí wọ́n ṣe gbàbọn ọlọ́sọmọdì gbàbọn lọ́wọ́ òjò tẹkíníìkì lọ́pọ̀ ń bẹ kì í sóògùn ìran Yorùbá ò níyẹn máa o ìran Yorùbá ń jó àjórẹ̀yìn lójoojúmọ́ ayé ọ̀gá Nàìjíríà ẹ lọ́ọ́ fi sínú sílábọ̀sì sùkúù láti kékeré ká máa kọ́ kálukú bí ó ṣe dìfẹ́ǹdì ààrẹ ibi ẹ ti lè rí yẹn lò nìyẹn kì í ṣe ni ó ti dọmọ 30 ọdún ọmọ 60 ọdún bí bẹ́ẹ̀ kọ́ ẹ arrange orientation ẹ arrange training fún local government by local government kí gbogbo wọn gba training bá ṣe máa dìfẹ́ǹdì ara wa tí a bá mọ̀ pa lè dìfẹ́ǹdì ara wa wọn ní dọ́dọ̀ wa àmẹ́rù ọba ìjọba o ẹ̀rù pé bí bàbá pọ̀ nílùú kan mọ́ gbàjọba lọ́wọ́ àwọn ìjọba ìjọba o ìyẹn náà ń bẹ níbẹ̀ training wo lẹ faraàlú tẹ́ni ká máa lọ dìfẹ́ǹdì ara wa bó o láti dìfẹ́ǹdì ara wa ìyẹn ló fà táwọn kan gbé ariwo dìde pé jíra ẹ jíra o ọlọ́run má jẹ́ ó di kú mẹ́rù ọlọ́run má jẹ́ ó di àìsàn mẹ́rù ẹ jíra ibi ò ti ń jíra kiri wọn bá ń tó fi ń jẹ lẹ́lòmí ọgbà lọ́wọ́ ẹ̀ tẹkíníìkì ni wọ́n fi ń jagun ayé ṣe é lérò pé òrùka àtìgbàdí ni wọ́n fi ń jagun ayé òde òní ni tọwọ́ ballistic missile bá tẹ̀ ọ́ orí ìrì ọ̀fàn ká síbẹ̀ ẹ jíra o ẹ mọ AK-47 kì í ṣe kọ́mọ AK-47 làwọn tí wọ́n bandit ń gbé kiri àwọn tí wọ́n kọ̀bọ̀n fún wọn tágbára ò lè ká ni wọ́n gbélé wọn lọ́wọ́ lẹ́wọ̀n ń pariwo ẹ jíra o instead tá a fi train ara wa ni wọ́n fi ẹ̀ níbo làánú ó ṣe fèsì wọn lọ́kàn èèyàn mélòó lọ fẹ́ forúkànà èèyàn mélòó lọ fẹ́ fìgbàdí defend èèyàn mélòó ló ní ẹgbẹ́ táwọn bàbá wa ń lò láyé jọ èèyàn mélòó ló ní àjàbùmọ́ gbogbo ẹ̀ ló ti dìgbò rere ẹ̀jẹ̀ àrònú ọlọ́ndàkùn mọ́ tàn náà àdánwò. dákun mọ́tà ti bànújẹ́ sílẹ̀ Yorùbá látó gbèdélẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbà. ìgbà tí mo sọ yí pé Yorùbá ń jó lọ bí àbẹ́là bí n bá níná jó lóko ẹni kí n kẹ́rù ẹ̀ wá. Number 1 population Yorùbá òun ní reduce jùnú population gbogbo Nàìjíríà
kí ló fà á Yorùbá ni wọ́n ń gbà lára alẹ́ wa tí wọ́n ń join rẹ̀ mọ́ àwọn state àwọn zone míì mo ti sọ bí state mẹ́ta ni wọ́n ti jákò lára alẹ́ Yorùbá mọ́ north wọ́n já Benin Ẹdó tọ́jọ́ mọ́ Odùduwà wọ́n já pọ̀ mọ́lẹ̀ Ìgbò wọ́n já pọ̀ mọ́ Niger Delta zone ńbẹ́ńbẹ́ lọ́wọ́ ìwọ̀nba mẹ́fà tó wá kù lọ́wọ́ wa wọ́n ti tó ń kọ Ondo state sábẹ́ Niger Delta zone ẹ lọ́wọ́ ọgbọ́n wo la fẹ́ dá tá a fi pọ̀ bọ́n population wò ṣe ní dínkù ìran Yorùbá ní travel out jù ẹ lọ Amẹ́ríkà ẹ lọ London nínú gbogbo ọmọ Nàìjíríà ìran Yorùbá lọ́pọ̀ jù bẹ́ẹ̀ àwọn tí ẹ jáde yẹn ti reduce population wa sáwa ni wọ́n mọ̀ jáde ní wọn ò ní wóríire lọ ìlú tí wọ́n wà tó jẹ́ pé tí wọ́n bá láwọn orin láago kan òru orí wọn ó gé orí lọ Kàlàbá kílẹ̀ ò tó mọ́ sẹ́nu yẹn lá ni wọ́n máa gbé wọn ò ní wà tí wọ́n jẹ lọ Yorùbá ní ambition pé kàkàká jalè kakú ló tọ́ wọ́n risk pé kán lọ gbàná Libya kán lọ gbàná desert wọ Mediterranean Sea láti fi wọ Italy ìran Yorùbá lọ́pọ̀ jù bẹ́ẹ̀ torí pé tó bá kàràn táwọn jalè àwọn yà fìlú lẹ̀ ní in affect population Yorùbá àwọn ọmọ tá a bí sílùú òyìnbó bá a bá gba passport fún wọn red passport ní blue passport ní European passport lágbà ní a máa celebrate ẹ̀ a máa pé túmọ̀ ẹ̀ ní pé ọmọ yẹn bọ́ yá ni ẹ lè padà Nàìjíríà.